KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi kò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí à ń kọ́ lọ lọ́wọ́, jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé ní ganú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín. A tẹrí ọkàn wa bá torí pé ẹ̀yin ni Ọlọ́run àti ẹlẹ́dàá wa. Ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Ògo, ọlá, agbára tí ní forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ gba ọpẹ́ wa. Ẹ jẹ́ kọ́rọ̀ yín ó yé wa. Ẹ gbàkóso ohun gbogbo fún ògo ẹ̀yin Ọlọ́run Bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A mọ̀ pé ìbùkún àti wàláàyè Ọlọ́run ń bẹ pẹ̀lú yín, yóò sì máa bẹ pẹ̀lú yín àti gbogbo wa lórúkọ Jésù. Àmín. Tẹ́ ẹ̀ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ́wọ́, èyí tí kókó ẹ̀kọ́ náà já sí àwọn iṣẹ́ ti ara. A ti wo apá kìíní, àwọn iṣẹ́ ti ara. A ti wo kókó àwọn iṣẹ́ ti ara mẹ́rin, èyí tí a pín gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ sí àgọ́ ara wa, sin against the body. A ti wo panṣágà, a ti wo àgbèrè, a ti kẹ́kọ̀ọ́ nínú ìwà èérí àti wọ̀bìà tí ń ṣe apá kìíní ẹ̀kọ́ nípa àwọn iṣẹ́ ti ara. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a wo àwọn iṣẹ́ ti ara apá kejì. A sọ pé ìpínyè yìí, bí a ṣe pín ẹ̀ṣẹ̀ méjì tàbí iṣẹ́ tara méjì yìí tí ń ṣe ìbọ̀rìṣà àti oṣó. A ní ẹ̀ṣẹ̀ yìí sí Ọlọ́run alààyè, sin against God. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a lóore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa iṣẹ́ ti ara tí a ń pè ní ìbọ̀rìṣà. A ò lóore ọ̀fẹ́ láti sọ nípa ti oṣó. Ohun kan náà la ó ṣe lónìí. A ó sọ̀rọ̀ nípa iṣẹ́ ti ara tí a ń pè ní oṣó. A wá wo apá ìkẹta àwọn iṣẹ́ ti ara, èyí tí a fẹ́ sọ nípa rẹ̀ lónìí, èyí tí a pín sí ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor, sin against a neighbor, ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni. Apá ìkẹta ni tá a fẹ́ gbéyẹ̀wò. A ó sọ̀rọ̀ nípa oṣó lónìí, a ó sì tún gbé ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ohun tí Ọlọ́run alààyè kọ́ wa nípa ìbọ̀rìṣà. A ti sọ̀rọ̀ nípa rẹ̀. Àwọn ènìyàn wa nílé tẹ́ ẹ bá tún fẹ́ wo ẹ̀kọ́ yìí, tẹ́ ẹ sì fẹ́ tẹ́sílẹ̀ sí àwọn ẹ̀kọ́ tàbí àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn, a fẹ́ kẹ́ ẹ lọ sínú Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ YouTube channel wa. Níbẹ̀ ni gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn níbẹ̀ ló wà.
subscribe kẹ̀sì wo gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn tí ẹ bá nífẹ̀ẹ́ sí nínú wọn. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ ti ara apá kẹta, a sì fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ tí a pè ní oṣó, èyí tí àwọn olóyìnbó pè ní sorcery. Oṣó tí àwọn olóyìnbó pè ní sorcery. A gbọ́dọ̀ gbé àlàyé kalẹ̀ ohun tí Ọlọ́run sọ nípa ọ̀rọ̀ tí a pè ní oṣó. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, ọ̀rọ̀ tí a pè ní oṣó ó ní nǹkan ṣe pẹ̀lú àlùpàyídà, magic. Ó ní nǹkan ṣe pẹ̀lú yíyípo ohun tí ó ti dára tako ohun tí kò dára. Magic, àlùpàyídà. Nǹkan rèé, òtítọ́ ni a lè fi agbára yìí, ẹ̀mí oṣó yìí yí padà sí nǹkan tí kò dára. So tá a pè ní magic ni, ẹ̀mí búburú ni, iṣẹ́ tara sì ní bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń lo ẹ̀mí oṣó láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàtàkì jùlọ nínú ìsìn Kristi lónìí. Ọlọ́run nínú àánú rẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lónìí. Àwọn ènìyàn tí wọ́n ń lo ẹ̀mí oṣó láti máa fi sọ tẹ́lẹ̀ tàbí láti máa fi ríran tàbí láti máa ṣiṣẹ́ ìyanu, Ọlọ́run ń bá wí lónìí pé ẹ̀ṣẹ̀ ni, ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run sì ni, bákan náà a sì gbọ́dọ̀ ronúkúwàdà kúrò nínú rẹ̀. Tá a bá kíyèsí inú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí Ọlọ́run pè Mósè tó sì tó ṣiṣẹ́ ìyanu nípa pé ní ìgbà tí Mósè fẹ́ béèrè pé kí lòun lè ṣe láti fi hàn fún Fáráò pé Ọlọ́run alààyè ló rán òun níṣẹ́, Ọlọ́run sì sọ pé kó ju ọ̀pá rẹ̀ sílẹ̀. Ó ju ọ̀pá náà sílẹ̀, ọ̀pá náà sì di ejò níwájú Fáráò. Àkíyèsí tá a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lọ́dọ̀ Fáráò ní àkókò náà, àwọn náà ju ọ̀pá wọn sílẹ̀, ọ̀pá tiwọn náà di ejò. A rí èyí tí Mósè ṣe, iṣẹ́ ìyanu nìyí tí Mósè ṣe, èyí tí àwọn àlùpàyídà tó wà lọ́dọ̀ Fáráò ní àkókò náà wọ́n ṣe àlùpàyídà, wọ́n lo ẹ̀mí oṣó láti yí ohun kan sí ohun mìíràn. Àwa rí i pé nínú ìtàn náà, nígbà tá a kíyèsí ìwé Ẹ́kísódù, a ṣàkíyèsí pé èyí tí Mósè gbé kalẹ̀ ó sì mì gbogbo ọ̀pá táwọn èèyàn gbé kalẹ̀ tó di ejò lọ. Ìyẹn fi hàn wá pé agbára Ọlọ́run kò láfiwé agbára oṣó, àlùpàyídà àti gbogbo tó jọmọ́ ẹ̀mí òkùnkùn gbogbo. A ò lè fi wé, kò jọra wọn. Ọlọ́run agbára rẹ̀ sì bẹ láàyè fún àwọn tí ó ní ìgbẹ́kẹ̀lé àti ọláńlá àti agbára sí ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni wọ́n ń lo ẹ̀mí oṣó bíi àwọn àlùpàyídà Fáráò láti máa fi sọ tẹ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ọlọ́run sì kọ sí wa pé ó ń bá wa sọ̀rọ̀ lónìí pé ẹ̀mí oṣó, ẹ̀mí búburú ni, àlùpàyídà ni, ẹ̀mí èṣù sì ni. Ó sì nìkan ṣe pẹ̀lú wíwá agbára búburú gbogbo, àwọn olóyìnbó sọ pé to conjure powers of spiritual evil, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe lónìí. Ọlọ́run sì fẹ́ kí a ronúpìwàdà kúrò nínú rẹ̀. Ẹ wo ìkìlọ̀ tí Ọlọ́run kì àwọn ọmọ Ísírẹ́lì nílọ̀ ní ìgbà tí a fẹ́ mú wọn wọ ilẹ̀ Íjíbítì. Ẹ wo ìwé Deuteronomy orí 18 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 9, Deuteronomy chapter 18 from verse 9 to 12, láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 12, kí ni Bíbélì sọ? Ó ní ìgbà tí ìwọ bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí ìwọ kí ó sì má ṣe láti ṣe gẹ́gẹ́ bí ìwà ìríra àwọn orílẹ̀-èdè wọn nì, kí ẹ má ṣe rí nínú yín tí ó mú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin la iná já tàbí fọ àfọ̀ṣẹ tàbí alákìyèsí ìgbà tàbí àṣe ìfàyà tàbí
àjẹ́ tàbí atújú tàbí abá ìwìn ìgbìmọ̀ tàbí oṣó tàbí abókúlò. Ẹ wo ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. A ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ilẹ̀ ẹni tí à ń mú yín lọ, Ọlọ́run kò fẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run kí wọ́n jẹ́ àpapín tàbí àbápín nínú àwọn búburú yìí. Ọ̀kan nínú rẹ̀ tá à ń gbé yẹ̀wò òun ni oṣó tí a mọ̀ sí àwọn alálùpàídà magic. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lo ẹ̀mí oṣó lónìí láti bà tọmọlàkejì rẹ̀ jẹ́, pàtàkì lọ nínú ìsìn. Ṣùgbọ́n Ọlọ́run ti kìlọ̀. Ó tilẹ̀ tún sọ pé àwọn tí ń bá ewín lò, tó ń bá ewín sọ̀rọ̀, those who have encounter with familiar spirits, Ọlọ́run ní a kò gbúdọ̀ rí wọn láàárín àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ní ìdàpọ̀ pẹ̀lú àwọn wọ̀nyí. A ti sọ fún wọn nínú ìwé Deuteronomy orí 18 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 sí 12. 12 sọ fún wa pé nítorí gbogbo àwọn tí ń ṣe nǹkan wọn ní ìríra ni sí Olúwa, àti nítorí ìríra wọ̀nyí ni Olúwa Ọlọ́run rẹ ṣe lé wọn jáde kúrò níwájú rẹ. Gbogbo àwọn tí a kà sílẹ̀ yìí a sọ fún wa nínú ìwé Deuteronomy orí 18 ẹsẹ̀ 9 sí 12, èyí tí ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò ti ṣe oṣó ti ń bẹ nínú wọn pé Ọlọ́run ní ohun ìríra ní magician, àwọn tí tó ń kànjọ́ tí wọ́n ń lu gba agbára òkùnkùn láti fi ṣe agbára, láti máa fi ṣe ohun gbogbo, láti máa fi rí wọn pé ènìyàn mímọ́ tàbí ènìyàn Ọlọ́run ni wọ́n, tí kò sì rí bẹ́ẹ̀. Ọlọ́run ní ohun ìríra ní níwájú rẹ̀. So ní ìgbà tá a kíyèsí ìwé májẹ̀mú titun, ìwé Gàlátíà, a sọ fún wa níbẹ̀ pé àwọn iṣẹ́ ti ara ni. Mo fẹ́ ká lọ sí ẹsẹ̀ Bíbélì yìí, ìwé Gàlátíà orí 5 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. À ń gbé àwọn iṣẹ́ ti ara wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ wò láti ẹsẹ̀ 19. Ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara ti fi ara hàn tí ń ṣe wọ̀nyí. A ti sọ̀rọ̀ nípa panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí wọ̀bìà. A ti sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà. Lọ́wọ́lọ́wọ́ à ń sọ̀rọ̀ nípa oṣó. Ìbọ̀rìṣà àti oṣó òun ni ẹ̀ṣẹ̀ tí a dá lòdì sí Ọlọ́run, sin against God. A sì ti sọ àsọtẹ́lẹ̀ fún àwọn Ísírẹ́lì pé wọn kò gbọdọ̀ jẹ́ alábàápín nínú àwọn nǹkan wọ̀nyí, àwọn ẹ̀mí búburú yìí. Èyí tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ tí ń ṣe àlùpàídà tàbí gbígba àwọn ẹ̀mí búburú, lílo àwọn ẹ̀mí búburú fún ohunkóhun tó sì já sí ibi. A sọ fún wa pé nítorí náà ni Ọlọ́run kórìíra gbogbo àwọn nǹkan wọ̀nyí. Deuteronomy orí 18 verse 12 ló sọ fún abẹ́. Ọlọ́run torí rẹ̀ lọ́lọ́run kórìíra. Ọlọ́run fi sọ fún wọn pé gbogbo àwọn tó yí àwọn Ísírẹ́lì ká òun ò lé wọn kúrò ní àkókò náà tí ó mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní Íjíbítì lọ sí ilẹ̀ Kénáánì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń lo ẹ̀mí oṣó lónìí láti fi ṣe onírúurú. Ọlọ́run sì ń sọ pé ìríra, Ọlọ́run sì ń sọ bákan náà pé ìríra ni, iṣẹ́ ti ara ni. Àwa nígbà tá a wá kíyèsí ìwé Gàlátíà yìí, nígbà tá a wò ní verse 21, ó ní àwọn tí mo ti wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo sì ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí bá ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ntọ́lọ́run sọ ní pé àwọn tí bá ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ tún wo májẹ̀mú titun, nígbà tá a kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí 9, a sọ̀rọ̀ nípa Síméónì oṣó pé kí Fílípì, ọ̀kan nínú díákónì tí ó lọ sí ìlú Fílípì láti lọ wàásù ìrere Kristi. Síméónì oṣó ti ń lo ẹ̀mí oṣó yìí láti fi ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbẹ̀. Wọ́n sì kà á kún ènìyàn ńlá, a great man. Ṣùgbọ́n ní ìgbà tí Fílípì dé
tí ń wàásù Jésù àti ìjọba Ọlọ́run tó sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀, ó wárìrì, òun náà tẹríba nítorí pé ẹ̀mí Ọlọ́run lágbára ju àwọn ẹ̀mí búburú lọ. Ó wárìrì, ó tẹríba. Ṣùgbọ́n tá a fẹ́ kíyèsí ni pé ó ń lo ẹ̀mí oṣó láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó sì fi ra rẹ̀ wé tá a fi wé ènìyàn ńlá. Tá bá ka ìwé Ìṣe Àpọ́stélì orí ìkẹjọ, tá bá wò láti ẹsẹ̀ kẹjọ sísàlẹ̀, a ó rí àlàyé ọkùnrin tí a pè ní Símónì oṣó tó ń lo ẹ̀mí oṣó láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì ní ìlú Fílípì, ní ìlú Samaria. Ẹ má bínú, kí Fílípì tó wọ inú ìlú náà láti wàásù rere òtítọ́ tí ó sì lọ pẹ̀lú agbára Ọlọ́run. So ẹ̀mí oṣó, ẹ̀mí búburú ni, iṣẹ́ ti ara ni. Àwọn tó wà tó ń lo àwọn ẹ̀mí yìí mọ́ra wọn, ṣùgbọ́n Ọlọ́run kọ sí ọ lónìí pé àwọn tí bá ń ṣe irú nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ ti wo Ìṣe Àpọ́stélì orí 19 Act 19 ká wò láti ẹsẹ̀ 19 verse 19, Act 19 verse 19. Ó ní kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe àlùpàídà ni ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n ní ojú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí, ó sì jẹ́ 25 ìwọ̀n fàdákà. Inú ìlú yìí ó ní Paul apostole ti ń wàásù ìrere Kristi, tó fi jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń lo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlùpàídà àti ìwé wọn tí wọ́n ń kà, tí wọ́n ń po onírúurú ẹ̀mí, tí wọ́n ń pe onírúurú ẹ̀mí búburú gbogbo láti rán wọn níṣẹ́, láti yá wọn lò. Gbogbo wọn ló kó ìwé yìí sílẹ̀ nítorí ìyìnrere òtítọ́ àti agbára Ọlọ́run òtítọ́. Gbogbo àwọn tó ń lo ẹ̀mí oṣó àti ìwé oṣó àti ìwé tí ń pe agbára Ọlọ́run kọ sí ọ lónìí pé àwọn tí bá ń ṣe irú kan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ọlọ́run pè wá sí ìrònúpìwàdà. Mo sì mọ̀ pé bí a ti gbọ́ ọ̀rọ̀ yìí, Ọlọ́run yóò jẹ́ kí ọ̀rọ̀ náà kó yé wa kí a sì ní ẹ̀mí ìrònúpìwàdà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ká wá wo ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor. Àti wò pé à ń wo àwọn iṣẹ́ ti ara, a sì ń pín wọn ní ìpele là ń pín wọn. A ti pín mẹ́rin kan sí ẹ̀ṣẹ̀ sí ara ẹni, 2 ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run, eléyìí ẹ̀ṣẹ̀ tí aládùúgbò ẹni, sin against a neighbor. Kókó ẹ̀kọ́ tí a ń gbé yẹ̀wò ó ní àwọn iṣẹ́ ti ara, apá ìkẹta. Sọ ẹ́ ká wá wo àkọ́kọ́ lábẹ́ yìí, a rí pé ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor, ó pín sí ipa mẹ́sàn-án. Ẹ jẹ́ ká padà sínú ìwé Gàlátíà náà tí à ń kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀. Ìwé Gàlátíà tí à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, ká wo ẹsẹ̀ 20 yìí. Ó àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú sí aládùúgbò ẹni, òun ni ìríra. Ìkíní, èkejì ìjà, ìkẹta ìlara, ìkẹrin ìbínú, ìkarùn asọ̀, ìkẹfà ìṣọ̀tẹ̀, ìkeje àdámọ̀, àrankàn àti ìpànìyàn. Àwọn nǹkan tá fẹ́ gbéyẹ̀wò nìyí. A sọ fún wa pé ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, ní ìgbà tá a gbé wọn yẹ̀wò, tá a bẹ̀ sí wò wọ́n, ó tó bí 9. Àkọ́kọ́, 4 nínú àwọn iṣẹ́ ti ara ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí ara ẹni. A ti sọ nípa ẹ̀ṣẹ̀ sí ara ẹni tí í ṣe panṣágà, àgbèrè, ìwà èérí àti wọ̀bìà. Ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run, àwọn méjì ń bẹ, ìbọ̀rìṣà àti oṣó. Ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor, àwọn la fẹ́ bẹ̀ sí ń wò báyìí.
àkọ́kọ́ ni nínú ẹ̀ṣẹ̀ náà ní ìríra, àwọn olóyìnbá sọ pé hatred. Kí ni Ọlọ́run sọ, kí ni Ọlọ́run kọ́ wa nípa ìkórira? Kí la tilẹ̀ ń pè ní ìkórira? A rí kà pé bí a bá kórira ọmọnàkejì wa láì nídìí, a sọ fún wa pé a ti ṣẹ̀ sí Ọlọ́run. Ìkórira ni pé kí bí a ti rí yìí kí ó jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tako ìfẹ́ àti wà láàyè Ọlọ́run. Kéèyàn ní inú tí kò dára sí ọmọlàkejì rẹ̀, kéèyàn máa fẹ́ ohun búburú sí ọmọlàkejì, to wish neighbor evil instead of good. Kọ́mọlàkejì wọ́n máa mọ̀ ọ́ ṣe lójú wa nítorí pé a ní ẹ̀mí ìkórira fúnru ẹni bẹ́ẹ̀. A sọ fún wa pé iṣẹ́ tara ni. Èyí tí a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ní wákàtí yìí, ìjọ ní ẹ̀mí ìkórira sí ọmọlàkejì rẹ tàbí aládùúgbò rẹ tàbí arákùnrin tàbí arábìnrin rẹ tàbí olùbáṣiṣẹ́ rẹ tàbí ẹnikẹ́ni tó yí ọ ká. Ọlọ́run kọ sí ọ lónìí pé iṣẹ́ tara ni. Ẹ̀mí ìkórira, bí ènìyàn bá ní, irú ẹni bẹ́ẹ̀ ń jìnnà sí Ọlọ́run. Iṣẹ́ ti ara ni, ẹ̀ṣẹ̀ sì ni pẹ̀lú. A gbọ́dọ̀ ṣetán láti kúrò nínú ẹ̀ṣẹ̀ yìí nítorí pé inú Ọlọ́run ò dùn ní ìgbà tí a bá kórìíra ọmọlàkejì wa. Dípò ká kórìíra ọmọlàkejì wa, Ọlọ́run ní ká jẹ́ni tó nífẹ̀ẹ́. Ìdàkejì ìfẹ́ ó ní kórìíra. Ọlọ́run sì kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ nípa ìfẹ́, ṣùgbọ́n à ń wo ìkórìíra gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. We group it àti group ẹ̀ sí ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor. Ọ̀kan nínú rẹ̀ ni ìkórìíra. Ìjọ lẹ́mí ìkórìíra sí ọmọlàkejì rẹ. Ọmọlàkejì rẹ tó ń ṣe dáadáa jù ọ́ lọ, ǹjẹ́ o kórìíra rẹ̀ láì nídìí? Àwọn nǹkan wọ̀nyí l'Ọlọ́run fẹ́ kí a kúrò nínú rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí ń bẹ nínú ayé ìsinsìnyí. Nítorí àwọn tí bá ń ṣerú kan báwọn ni Ọlọ́run sọ pé wọn kì í jogún ìjọba Ọlọ́run. So níbo la ti kórìíra ọmọlàkejì wa? Bí a bá kórìíra ọmọlàkejì wa, Ọlọ́run ní kí a mú ẹ̀mí kúrò nínú wa, torí pé iṣẹ́ tara ni, kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí ayé ni, ẹ̀mí èṣù ni. A gbọ́dọ̀ mú ẹ̀mí ìkórìíra kúrò nínú gbogbo tá a bá ń ṣe pátá. A gbọ́dọ̀ lẹ́mí ìkórìíra sí ẹnikẹ́ni. A gbọ́dọ̀ lẹ́mí ìkórìíra sí ọmọlàkejì wa. A gbọ́dọ̀ lẹ́mí ìkórìíra sí aládùúgbò wa. A gbọ́dọ̀ lẹ́mí ìkórìíra sí àwọn tó ń darí wa. A gbọ́dọ̀ lẹ́mí ìkórìíra sí ohunkóhun tó bá yí wa ká. Nítorí pé ẹ̀mí ìkórìíra ẹ̀mí búburú ni. Ọlọ́run sì fẹ́ kí a yí padà, ká kúrò nínú ìwà tí kò dára. Ìdí ẹ̀ l'Ọlọ́run fi ń kọ sí wa pé a kò gbọ́dọ̀ kórìíra ọmọlàkejì wa. A lè sọ̀rọ̀ nípa ìfẹ́. As Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa tó ń fẹ́ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí Kristẹni nínú ìwé Mátíù orí 5 nígbà tá a kíyèsí láti verse 43 sí 47 ká gbọ́ ohun tí Bíbélì sọ. Matthew chapter 5 verse 43 to 47. Kí ni Bíbélì kọ́ wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí? Matthew chapter 5 verse 43 to 47. Ẹ̀gbọ́n t'Ọlọ́run sọ ni. 43. Ó ní ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ràn ọmọnìkejì rẹ kí ìwọ kí ó sì kórìíra ọ̀tá rẹ. Ẹ gbọ́ 44. Ó ní ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré,
ẹ ṣoore fún àwọn tó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tó ń fi àrankàn bá yín lò, tí wọ́n sì ṣe inúnibíni sí yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run, nítorí ó mú oòrùn rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Ọlọ́run ti bá wa sọ ohun tọ́lọ́run ń béèrè nípasẹ̀ Kristi lọ́wọ́ wa, ó ní pé a gbọ́dọ̀ mú ẹ̀mí ìkórìíra kúrò nínú ohun tí a bá ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. A gbọ́dọ̀ mú kúrò, ó ṣe pàtàkì. Ọlọ́run ò fẹ́ kí alẹ́ mi ká kórìíra ọmọlàkejì wa láì nídìí. Ọlọ́run tiẹ̀ fẹ́ ká kórìíra ọmọlàkejì wa fún kò tiẹ̀ fẹ́. Ọlọ́run wa ò fẹ́. A gbọ́dọ̀ bẹ̀ Ọlọ́run pé gbogbo àwọn ẹ̀mí búburú yìí kí Ọlọ́run mú kúrò nínú ohun tí à ń ṣe. Ẹ ká wo ọ̀kan lára ẹ̀ṣẹ̀ èyí tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni nínú ìwé Gàlátíà yìí náà. Ẹ ká wo kan nínú rẹ̀. Èkejì ó ní ìjà, variance, ìjà. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí, àwọn kan wọ́n ní ẹ̀mí kan ṣáà máa báyàn jà, wọ́n ní okun agbára láti máa jà. Ọlọ́run sọ fún wa pé iṣẹ́ tara ni, a kò gbọdọ̀ gbé ẹ̀mí ìjà wọ̀. Bí èèyàn bá gbé ẹ̀mí ìjà wọ̀, á jìnnà sí Ọlọ́run pátápátá nínú ohun gbogbo. A gbọdọ̀ ṣọ́ra fún ẹ̀mí ìjà. Ẹ ká wo ohun tí ìwé Éfésù orí 4 nígbà tí a kíyèsí ẹsẹ̀ 3 kí ni Bíbélì kọ́ wa. Ẹgbọ́n tó sọ, ó ní kí a máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Kò rọrùn fún wa gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́ láti ní ìṣọ̀kan, ṣùgbọ́n a gbọ́dọ̀ làkàkà. Ẹ̀mí ìjà nínú gbogbo tá à ń ṣe, a gbọ́dọ̀ mú kúrò. Bí ẹ̀mí ìjà bá dé, ìgbéraga ló ń wọnú ìgbé ayé ẹni. A gbọ́dọ̀ mú ẹ̀mí ìjà kúrò nínú gbogbo tá a bá ń ṣe. A sọ fún wa pé iṣẹ́ tara ni, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ sí aládùúgbò wa, sin against a neighbor. A gbọ́dọ̀ mẹ́mí ìjà kúrò. Ẹ ká tún wo ohun tí Bíbélì kọ́ wa nípa iṣẹ́ tara mìíràn. Ìlara, emulations. Onírúurú ni. Èèyàn lè lára èèyàn nítorí pé ó ṣàṣeyọrí kan. Èèyàn lè lára èèyàn torí pé ó ní ẹ̀bùn kan tó dára ju ti èèyàn lọ. Èèyàn lè lára èèyàn nítorí ó kàwé. Èèyàn lè lára ènìyàn nítorí pé ó ga tàbí ó kúrú tàbí ó lè sọ̀rọ̀. Gbogbo nǹkan lèèyàn lè ṣe ìlara sí. Ọlọ́run sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn rẹ̀ pé ẹ̀mí ìlara ẹ̀mí ayé ni. Ẹ̀mí ayé ni, kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Eléyìí sì wọ́pọ̀ bákan náà láàárín àwọn ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run pè àkíyèsí wa pé iṣẹ́ tara ni. A gbọ́dọ̀ kúrò nínú àwọn ẹ̀mí yìí torí pé ẹ̀mí búburú ni. Ìlara a máa mú àìgbọ́ra ẹni yé tàbí ìfẹ́ tara ẹni, selfishness. Ìfẹ́ tara ẹni a máa mú wáyé. Ọlọ́run sì fẹ́ kí a tẹ̀síwájú nínú àwọn nǹkan wọ̀nyí. Ẹ ká tún wo ìbínú. Kí ni Bíbélì sọ̀rọ̀ nípa ìbínú? Nígbà tá a kíyèsí ìwé Jákọ́bù orí 1, nígbà tá a wò láti ẹsẹ̀ 19 sí sàlẹ̀, ó ní ẹ̀yin ará mi, ẹ yára láti gbọ́rọ̀, ẹ lọ́ra láti bínú, nítorí ìbínú ènìyàn kò mú òdodo Ọlọ́run ṣẹ. Tọ́lọ́run sọ nìyí. So ẹ̀yin ènìyàn wà nílé,
a ti ń wo apá kẹta àwọn iṣẹ́ tara, a sì ti sọ̀rọ̀ nípa ìríra, ìjà, ìlara àti ìbínú. Ó la sọ nípa rẹ̀. Bí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ àti agbára, a ó tún tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ yìí. Ẹ̀kọ́ yìí jẹ́ àwọn iṣẹ́ tara yìí jẹ́ ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ bá ní ìbéèrè tàbí àfikún fún tàbí ẹ̀bẹ̀ fún àdúrà fún àwọn kan wọ̀nyí tí ẹ̀ ń fẹ́ kí Ọlọ́run ó ṣe fún yín, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé bí a ti ń làkàkà láti ṣèfẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.